Gómìnà Abdulrasaq ṣàgbékalẹ̀ ọkọ̀ ọ̀fẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ ilé-ẹ̀kọ́ gíga ní ìpínlẹ̀ Kwara. Gómìnà ìpínlẹ̀ Kwara Malam Abdulrahman Abdulrasaq ti pàṣẹ fún iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ okòwò, ọgbọ́n àtinúdá àti ìmọ̀-ẹ̀rọ láti pèsè ọkọ̀ bọ́ọ̀sì fún ètò ọkọ̀ ọ̀fẹ́ gẹ́gẹ́ bí ohun ìdẹ̀kùn fún àwọn akẹ́kọ̀ọ́ tó ń padà sí ilé-ẹ̀kọ́ wọn lẹ́yìn ìsinmi ọdún Kérésì àti ọdún tuntun. Kọmíṣánná fún ọ̀rọ̀ okòwò, ọgbọ́n àtinúdá àti ìmọ̀-ẹ̀rọ Ọ̀nàrẹ́bù Dámilọ́lá Yusuf Adélọ́dún ló kéde eléyìí lónìí lọ́fíìsì rẹ̀. Ọ̀nàrẹ́bù Adélọ́dún ṣàlàyé pé eléyìí wà fún láti mú àdínkù bá ìnira owó ọkọ̀ tó wọ́n gógó fún àwọn akẹ́kọ̀ọ́ ilé-ẹ̀kọ́ gíga fásitì ti ìpínlẹ̀ Kwara (KWASU) àtàwọn akẹ́kọ̀ọ́ ilé-ẹ̀kọ́ gíga fásitì tìlú Ìlọrin (UNI Ìlọrin) tó ń padà sí ilé-ẹ̀kọ́ wọn. Gẹ́gẹ́ bí ó ti sọ di mímọ̀ pé ètò ọkọ̀ ọ̀fẹ́ náà wà fún àwọn ojúlówó akẹ́kọ̀ọ́ ilé-ẹ̀kọ́ gíga fásitì méjèèjì. Ó ṣe àfikún rẹ̀ pé àwọn ọkọ̀ náà yóò máa wà níwájú ilé-ẹ̀kọ́ Queen Elizabeth Secondary School tó wà ní Taiwo àti ní ibùdókọ̀ Sọ̀lúdẹ̀rọ̀ ní Post Office nílùú Ìlọrin. Kọmíṣánná ọ̀hún wá jẹ́jẹ́ ìfarajìn ìjọba ìpínlẹ̀ Kwara láti ṣe àtìlẹ́yìn fún ètò ẹ̀kọ́ àwọn ọmọ ìpínlẹ̀ ọ̀hún. Ọ̀nàrẹ́bù Dámilọ́lá wá gba àwọn akẹ́kọ̀ọ́ tó ń padà sí ilé-ẹ̀kọ́ wọn ọ̀hún nímọ̀ràn láti ṣàmúlò àǹfààní olówó iyebíye yìí eléyìí tí ìjọba gbé kalẹ̀ fún wọn. Shakirat Arówólò Nurudeen ló jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV.